أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. Akí gbogbo ara lè kú ọjọ́ mẹ́ta. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń béèrè pé ẹ gbọ́ nǹkan kan nípa kéèsì Abdulrahman, inshallah a ti dé padà láti ìlú Saudi Arabia, a kí yín kúlé. Nísìnyí báyìí a wà ní ilé ẹjọ́ gíga ti Kwara State tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó láti pàdé associate professor wa lawyer Saddam. A wà pẹ̀lú wọn báyìí léyìí tí wọ́n ṣe ẹjọ́ Abdulrahman tán àti àwọn tí wọ́n kó papọ̀ mọ́ lérí ikú Hafsat. Bàbá ẹ bá kí gbogbo ara lé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa káàkiri orígun mẹ́rin ayé o. Ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa o. Mo fẹ́ kẹ́ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam Fagba. Ẹ dákun a fẹ́ kí gbogbo ara lè retí kí ní ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ kéèsì Abdulrahman lérí ikú Hafsat, nítorí wípé gbogbo èèyàn rò pé bóyá wọ́n ti tẹ ẹjọ́ náà mọ́lẹ̀ pé wọn ò gbọ́ kankan nípa rẹ̀ mọ́, gẹ́gẹ́ bí ìpè àti àwọn mẹ́sẹ̀jì tí mò ń gbà kẹ́kẹ́ fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹ̀yìn wá, torí èmi ò sí nílé, àwọn èèyàn sì ń retí látòrí ìkànnì wa yìí láti gbọ́ kí ní ṣẹlẹ̀. Ẹ bá lè bá wa bíúfẹ̀ láti bí kóòtù méjì sẹ́yìn wá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ bá wò dáadáa tí ì bá ṣe pé torí irú àwọn nǹkan báyìí ẹ̀ ń sábà ń rí mi lórí social media. I'm not a social media alpha or lawyer. Mi ò lẹ́yìn àwọn tó wà ń bẹ̀ ò ṣe dá o. But mo wà forced àti react sí assertion kan lánàá lórí Facebook. Tẹ́nìkan sọ wípé àkókò máa ń tó wọ́n ṣe pẹ̀lú kéésì Abdulrahman náà gbọ́n kankan parẹ̀ mọ́. Mo á kọ síbẹ̀ wípé níjẹta ni pé tó bá fẹ́ mọ̀ nípa rẹ̀, kéèsì náà ń come up ní ọjọ́ Wednesday tí í ṣe 2nd of July. Kódà mo describe kóòtù ńbẹ̀ ń pè ní High Court number 2 ní Kwara State. Kódà mo tún sọ aago tí kóòtù sì ti pa aago 9 ni. Ẹni tó bá ní interest láti fẹ́ wá mọ tí ń ṣẹlẹ̀ tí ò bá lè dúró de ìkankan nínú àwọn ìkànnì tí ẹ ti ń gbọ́ wà yìí, tóun náà gbìyànjú tó wáyé pé ṣé Ọlọ́run ló fẹ́ ṣe kó travel wá sí Ìlọrin kó wá sí kóòtù tá a wí kó wá fojú ara rẹ̀ rí. Ó bẹ́tà ju kéèyàn máa sọ ohun tójú yàn ò tó lọ. So mo wà forced àti sọ kíní yẹn sórí social media níbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè, eléyìí tí a jòkó lé nìyí òun ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹfà tí High Court yóò sit lórí kéèsì Abdulrahman àtàwọn yòókù rẹ̀. Lónìí tá a wá jókòó ẹlẹ́ẹ̀kẹfà yìí, omi tá a bá jókòó pẹ̀lú ògo Ọlọ́run, ìdájọ́ lókù tá a gbọ́ níbi tí Ọlọ́run kún wa lórí kéèsì náà dé. Ó rí àgan, in fact láti bí ogún ọdún àtàbọ̀ tá a ti ń ṣiṣẹ́, tèmi ti ń ṣiṣẹ́ lọ́ọ̀yà yìí bọ̀, eléyìí làkọ́kọ́ rí criminal case tó serious báyìí tí ó yá tó báyìí. Ó yá púpọ̀ torí in fact ní àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn tí ẹ béèrè yẹn, nínú àwọn interview tí mo grant, mo ní láti ṣàdúrà fún ọ̀gá wa adájọ́ tó ń gbọ́ ẹjọ́ yẹn. Òun ò fi ààyè ràkàtíà kankan kalẹ̀. Tí kì í bá ṣe pé tìtèmí tó jẹ́ bí ọ̀sẹ̀ méjì àbí nǹkan kan, ọ̀sẹ̀ là ń gbọ́ kéèsì yẹn látijọ́ tó ti bẹ̀rẹ̀ títí tó fi di èmi. Nítorí jẹ́ kélé yóò pé bí ọ̀sẹ̀ méjì àtàbọ̀ náà ni pé àwọn agbẹjọ́rò gbogbo olùjẹ́jọ́ àti prosecutor wọn láti lọ kọ written addresses wọn kí wọ́n exchange ẹ̀ lójú pẹ́. So látẹ̀yìnwá tá a ti ń bá a bọ̀, wọ́n ti gbọ́ gbogbo ẹlẹ́rìí olùpẹ̀jọ́ tán. Àwọn olùjẹ́jọ́ níjọ́ kan ṣoṣo la gbọ́ defense gbogbo wọn. Wọ́n sì adjourn kéèsì fún adoption of written addresses. Èyí tá a ti ṣe láàárọ̀ yìí náà, à ń ṣe tán náà la jáde síta yìí. Wọ́n sì adjourn ìgbẹ́jọ́ yìí sí 31st of July, ọjọ́ 21 oṣù tá a wà nínú ẹ̀ yìí. Òun náà nílé ẹjọ́ ò fi ìdájọ́ ó ṣe dá o, ó ṣe dá o, báyìí ló ti rí, báyìí kọ́ ni wọ́n fi ìdájọ́ lélẹ̀. Ọlọ́run kó dá ẹ̀mí gbogbo wa sí di ọjọ́ náà. So gbogbo àwa tí a bá fẹ́ mọ tó ṣẹlẹ̀ níbi kéèsì yẹn, ibi tó dé dúró nìyẹn. Wọ́n fẹsẹ̀ ra kéèsì Abdulrahman mọ́lẹ̀ ní Ìlọrin. Àìṣe bẹ́ẹ̀ níbí torí wípé ìdájọ́ òdodo kálukú máa ń rí níbí ni àwọn èèyàn fi ń sáwà yín láti ìlú míì gan láti wá béèrè ẹ̀tọ́ wọn.
torí wípé ìbẹ̀rù Ọlọ́run làá fi ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe nílọrin níbi ó yàtọ̀ sáwọn ìlú mi gbogbo ẹni tí òun náà bá fẹ́ káyé ó máa ròyìn òun àti ìlú òun pẹ̀lú dáadáa tí kálukú náà gbìyànjú àti máa ṣe òdodo nílùú wọn tí kálukú bá ń ṣòdodo nílùú wọn ẹ rí i páwọn èèyàn máa wá òdodo wádọ̀ tí náà bí wọ́n ti ń wá sí ìlú Ìlọrin. kò fi ní sísọnù wípé ibẹ̀ ni wọ́n ń gbẹ́jọ́ lọ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ibẹ̀ ń gbá tí kálukú mọ̀ pé táwọn bá dúró nílùú tí ìwọ tó ń sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n mọ̀ pé táwọn bá dúró nílùú yín àbòsí lẹ́sẹ̀ ni òjò wọn dúró nílùú yín àwọn èèyàn sì mọ̀ pé àìfọwọ́ bo òdodo lójú nílọrin kódà kó já sí pé ara wa ló bá bá wí á ṣe òun ló jẹ́ kálukú ó máa sáré wá sí ilẹ̀ yìí láti wá béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹni tó bá há sí. ṣeun adúpẹ́ fún yín abáre rí ẹlòmíràn tó ní ìbéèrè tọ ẹ ti dáhùn tó ṣe kókó nínú ìbéèrè náà gbogbo ara létí pọ̀ wá àti ẹ̀sọ́ wípé ẹ̀kọ́ kankan nípa kẹsà Abdulrahman náà bóyá èyí tẹ́ bẹ́ẹ̀sì lórí péjì Sheikh Sakama Online TV for dáwà nìkan bóyá ilẹ̀ involve nínú ìbéèrè òní. one more thing ní tó yẹ kí n ti bẹ̀rẹ̀ yẹ kí n kí aláàjì wa tuntun káàbọ̀ ni àmọ́ kò léètì nígbà tọ́lọ́run ò jẹ́ gbàgbé yẹn gbogbo apápátá olólùfẹ́ aláàjì wa Sakama àtàwọn tá a jẹ́ ọmọ ìyá wọn tọ́jọ́ bí wa nílé kan náà kí káàbọ̀ láti ilẹ̀ mímọ́ hajj náà tẹ́ lọ ṣe ọlọ́run ó gbà kò ní bàjẹ́ ọlọ́run wa ṣe oore ìdùnnú fún yín lẹ́yìn hajj náà ọ̀làlá gbogbo àwa náà tá à ń ràn kà àti lọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn àwa tá a ti lọ yóò tún jálè lọ ọ̀làlá haúlà wala quwwata illa billahi al-aliyyil adúpẹ́ fún yín. alhamdulillah. gbogbo àwọn ará létí àwọn wà adúpẹ́ fún ìfẹ́ àti àníyàn rere tẹ́ fi ń bá wa lọ ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. nínú ìlú Ìlọrin tí a wà ní high court gbogbo àwọn èèyàn ńláńlá ni wọ́n wá fókọ̀sì lórí ni wọ́n wá sí ilé ẹjọ́ lónìí láti wá tẹ̀lé ìdájọ́ òdodo lórí bí kéèsì náà ṣe ń lọ. Kódà àwọn afáwa ríbidé sí Sheikh méjì ní afáwa Hasbunallahu wa ni'mal wakeel kódà nínú àwọn mọ́gàjí tí wọ́n jẹ́ olóyè ọba ìlú Ìlọrin bàbá wa nídàní ẹ̀dàkùn ẹja ti ṣéwù fún wọn. Wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha. Àwọn gan wa mọ́nítọ̀ kéèsì náà láti lè fi rí ìdájọ́ òdodo torí pé nílùú Ìlọrin bíi a kì í fi ọwọ́ bo òdodo mọ́lẹ̀. Bàbá ìmáàmù wa ní Dẹ̀mbọ́ àwọn náà ń bẹ ń bí gbogbo àwọn àfáwà ẹ̀rí àwọn èèyàn ńláńlá ẹ̀rí ni wọ́n bẹ ń bí. A máa fẹ́ lè dágbére fúnra wa náà fún dédé àsìkò yìí tá a bá tún ní information tá a fẹ́ fún wa tá a fi mọ̀ tí ń lọ inshallah ẹ̀ tún máa pàdé wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.